Tata wà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Ọba tó lẹ́mí mi, èmi fògo fún ọ bàbá o. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọba tó yọ Ísírẹ́lì jáde láginjù o. From my spirit to my soul, until my voice be echoed, you are worthy of my worship, worthy of my praise. From my spirit to my soul, until my voice be echoed, you are worthy of my worship, worthy of my praise. More than my mouth can testify, more than my mind can comprehend. See, I've seen the wonders of a grace. I'm so sure that this is not the end. See how far you brought me. I'm so glad you found me. You found me worthy. I can see, I can tell. And I know it's your grace. All my days I will sing your praise. I will sing your praise, oh Lord. I will sing your praise forever and ever, Heavenly Father. Thank you. Thank you for your protection. Thank you for your healing. I'm so glad you found. Thank you for your provider, Father Almighty. Ògo nínú ògo ìwọ náà ni. Nípa tọgbọ́n àgbọ́n o. All my days. Mo ṣe bà lọ́wọ́ Elédùmarè ọba kọ́dé ọba ṣẹ̀dáyé ọba tó ní kí n máa bẹ. Ọlọ́run àgbáyé o. Ẹ̀mí arúgbó ẹ̀mí àgbàlagbà òye. Kò ṣe pa kò ṣe ṣe níbi. Arúgbó ọjọ́ náà ni. Arírúnròde olùmọ̀ràn ọkàn ìwọ náà la fọpẹ́ la fi ìyìn fún. Ó ṣe Aláàfin àjọbọ. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni yìí ó máa kọ̀ǹsọ̀lìjà pọ̀ gangan ni. Ẹ̀yin tèmi báwo ni níbo lẹ wà níbo lẹ ti ń wò mí. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa love, ẹ máa like ẹ. Ẹ jẹ́ kó
kan táyé, ẹ jẹ́ kó kan Kẹ́hìndé, ẹ jẹ́ kó kan Àlàbá, ẹ jẹ́ kó kan Dògbé, ẹ jẹ́ kó kan Dòwú gan. Ẹ jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé Olubisi ọmọ bíbí Akinloye kò yẹ sọ ó ti tún gbòde báyìí láti iléeṣẹ́ boni láti iléeṣẹ́ Kaya Radio TV nílùú Accra Ghana bí báyìí ibẹ̀ náà láti ń rọ̀ bí òjò tí à ń dá bí ọ̀wẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ètò kan tó ṣe wípé amúmú wá lọ́jọ́ kẹjọ náà la tún gbédè lónìí. Kí lorúkọ ètò náà ná? Mo dúró yìí. Máa kọ́mẹ̀ntì lábala ọ̀dọ̀ ẹ ìwọ tó o bá ti mọ ètò yẹn tó ṣe wípé o ò lè ṣe kó o má gbọ́ lọ́jọ́ ọjọ́ ìsinmi. Mo dúró yìí. Lagboile onígbàgbọ́, Lagboile onígbàgbọ́, Lagboile onígbàgbọ́, òun náà lètò náà àti bẹ̀rẹ̀ bá ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí. Alpha and Omega ó yẹ síwájú kẹ̀kẹ́ yìí máa bá wa lọ. Mo ṣe bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Àyàn ọba mímọ́, àyàn olùgbàlà. Ẹ jẹ́ ojú mi ṣe o. Ẹ̀bí ó ti sọ wípé àdáṣe ní hun mọ́ ìbá ọgbọ́dọ̀ hun mọ́. Kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú abala Lagboile onígbàgbọ́ gan? Ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí náà ni nígbà tí à ń wá ojú Olúwa. Nígbà tí à ń wá ojú Olúwa. Síbi gíga, òkúta sọ́mọ lè kọ sílẹ̀ lórí pàtàkì kúnlé. Ẹni tá a rò pé kò lè pàgọ́ olùkọ́lé alárinrin. Inú ìwé Àìsáyà láti máa mọ́rọ̀ sọ lónìí. Bẹ́ẹ̀ ni, a máa lọ sínú ìwé Àìsáyà 38. Ọ̀rẹ́, kò máa sọ báyé kan tó lè rí bí a. A máa wá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí tó fi dé ẹsẹ̀ ìkẹfà. Ibẹ̀ láti mọ́rọ̀ wa sọ lónìí. Ọ̀run tó ga, ìyanu lorúkọ rẹ̀. Ìtẹ́nu mọ́tò ló ti bá ẹ. Ó yá mú gègé kó mú tákàdá. Wá wá àpótí kékeré kan fi ìdílé. Jẹ́ kí wọ́n ṣe kí ni? Jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Lagboile onígbàgbọ́ lètò tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Lagboile onígbàgbọ́, ìgbé ayé onígbàgbọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé tó máa yí èèyàn kejì padà. Ìgbé ayé onígbàgbọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìgbé ayé tó ṣe wípé àwọn èèyàn máa rí inú wọn máa dùn. Kò ṣe wípé bóyá mo jẹ́ Kristẹni nìkan. Ohunkóhun tó gbàgbọ́ nínú ẹ̀ tó fi lè gbàgbọ́ wípé yes lótìtọ́ Ọlọ́run wà. Yálà o jẹ́ Mùsùlùmí, yálà o jẹ́ lẹ́sìn àdáyébá, tó fi lè gbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ lórí ìtẹ́ nítòótọ́, wípé Ọlọ́run yóò sì pé méjì. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi, aláàánú mi, túbọ̀ fà mí mọ́ra, tú ọkàn mi. Lagboile onígbàgbọ́, ẹ súnmọ́ bí yìí, gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ayé pátá, ẹ súnmọ́ bí yìí, gbogbo ẹ̀yin arínúròde, ẹ súnmọ́ bí yìí bàbá àti màmá, sìstá, ẹ súnmọ́ bí yìí, ó yẹ ẹ máa bọ̀, ẹ jẹ́ ká jọ tàkùrọ̀sọ, ẹ súnmọ́ mi bí báyìí, a ti bẹ̀rẹ̀ náà nílé yìí. Ohun rere tẹ́gbẹ́ mi ṣe, má jẹ́ kó nira o, ó nira o fún mi, má jẹ́ kó nira o. Ìwọ ló ṣe ti ṣe yìí. Mo fẹ́ kó o mọ̀ nǹkan kan dájúdájú wípé nígbà tí o bá ń wá ojú Ọlọ́run, nígbàgbọ́ wípé o ti rí ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, máa nígbàgbọ́ ní ìgbà tí o bá ń wá ojú Ọlọ́run yẹn. Máa ní ìgbàgbọ́ ní inú ọkàn ẹ, ní àyíká ẹ, níbi gbogbo ẹ, wípé yes lásìkò tó ń wá ojú Ọlọ́run yìí, o ti rí ojú Ọlọ́run, ó sì ti dá ẹ lóhùn. Fàyè mi fún ọ, olùgbàlà mi, aláàánú mi. Tọ́yìn ṣiṣẹ́ mi ó bàbá. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi, aláàánú mi, tí wọ́n fà mí mọ́ra. Ojú Ọlọ́run nìkan ló ṣe é wá. Ojú Ọlọ́run nìkan ló ṣe é tẹ̀lé. Ojú Ọlọ́run nìkan, òun nìkan ló lè wá lásìkò tó o bá nílò ojú Ọlọ́run láti wá. Wá ní ìwà gidi, fi ọkàn ẹ wá, mọ́ wá nípa ti ara, wá nípa ti ẹ̀mí. Bẹ́ẹ̀ ni. Èmi ò yíyan olùgbàlà mi, Jésù ìwọ lọ́ba ikú, ó fẹ́ mi fún mi nígbàlà ọ̀fẹ́, èmi lè jáde ògo, ó kú fún mi o, ó kú
ìgbà tí ènìyàn bá nílò láti wá ojú Ọlọ́run. Ojú Ọlọ́run dùn wá ní ìgbà tó bá pè ẹ́. Ojú Ọlọ́run dùn wá ní ìgbà tó bá ń ṣí ẹ létí. Ojú Ọlọ́run dùn wá ní ìgbà tó bá tó àkókò tó o mọ̀ pé yes, ó yẹ kó o rí ojú Ọlọ́run, ó yẹ kó o wá, ó yẹ kó o sì rí ojú Ọlọ́run. Àwọn ọ̀nà wo ló fi lè gbà láti wá ojú Ọlọ́run? Àwọn ọ̀nà wo ló fi lè gbà láti rí ojú ẹ̀? Kí ni nǹkan tó tiẹ̀ lè ṣẹlẹ̀ tó lè mú ọ wípé yes, àníṣe mo fẹ́ wá ojú Ọlọ́run, mo fẹ́ rí, mo fẹ́ sàtọ̀ bàbá yẹn lọ, mo fẹ́ rí, èmi náà fẹ́ ṣe kí ni, mo fẹ́ jẹ́ ẹni Ọlọ́run ní tòótọ́. Má jẹ́ kí n tàn ẹ́ jẹ, kò sí ẹni tó wà láyé tọ́lọ́run ò gbàdúrà ẹ̀. Yálà ní kọ̀rọ̀, yálà ò ń sọ kẹ́lẹ́, àbó ò sọ jáde. Mo fẹ́ kó o mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tó ṣe wípé kò kì í gbọ́ igbe ẹ̀. Bẹ́ẹ̀ ni. Tó bá wá tilẹ̀ jẹ́ wípé ìwọ ò gbọ́ ohùn Ọlọ́run yẹn ní tòótọ́, o mọ̀ bóyá ohùn Ọlọ́run ni tàbí ohùn èèyàn ni, a tún rán àwọn èèyàn sí ẹ láti lè ṣí ẹ létí. Bẹ́ẹ̀ ni. Kò yípo padà rárá, àjíǹde àti ìyè ni. Ọ̀rọ̀ mi ò dẹjọ́ wẹ́wẹ́. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Àìsáyà 30:1-6. Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀wẹ̀rẹ́, ká lọ mú ìtàn arákùnrin kan wá. Ọlọ́run ló ṣọ́ mi ènìyàn kan, mo máa dúpẹ́ fọlọ́run tó ṣàánú mi. Ìtàn arákùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Síkáyà. Ẹ jẹ́ ká lọ sí ibẹ̀. Ọjọ́ mi, jíjẹ mímu ìwọ ló ń pèsè fún mi. Ọ̀rọ̀ mi ò. Síkáyà ń ṣàìsàn gidigidi. Ó ń ṣe àìsàn yìí lágbára débi wípé ó dojú ikú. Ó ń ṣàìsàn débi pé àwọn ọmọ ẹ̀gán ti wò títí. Ní báyìí l'Ọlọ́run wá rán Àìsáyà ọmọ Ámósì, ló wá rán sí Síkáyà wípé ẹ tọ́ lọ, ó yá lọ sílé Síkáyà, lọ bá mi jíṣẹ́ fún un. Gẹ́gẹ́ bí mo ṣe rún ẹ gẹ́lẹ́, òun náà ni kò ṣe kí ni kò ṣe sọ fún un. Àìsáyà ọmọ Ámósì dìde, gẹ́gẹ́rẹ́ ó gbéra. Ó tọ̀ Síkáyà lọ, ó délé ẹ̀. Gẹ́gẹ́ tó délé ẹ̀ ńkọ́, kí ló ṣẹlẹ̀? Ó kí bó ṣe yẹ kó kí. Ó kí gbogbo ilé, bẹ́ẹ̀ náà ló tún wọlẹ̀. Ó ní Àìsáyà. Àìsáyà ní Síkáyà. Mo rí wípé ò ń ṣàìsàn láti àìmọye ọjọ́ wá. Bẹ́ẹ̀ ni, àmọ́ Ọlọ́run sọ fún ẹ pé kí n sọ fún ẹ wípé àsìkò ikú ẹ mọ̀ ti tó. Ọjọ́ ikú ẹ ti tó. Ẹjọ́ ẹ dákun, ta ló máa gbọ́jọ́ ikú ẹ̀ tínú ẹ̀ máa dùn? Kò sí. Lọ sílẹ̀kùn ayọ̀, alágbára ayé kò létí o. Ọba tó mọ́ ju ayé lọ ni, ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ. Àìsáyà ní wípé báyìí l'Olúwa wí, kò sọ wípé báyìí ni mo wí, nítorí wípé Ọlọ́run ló rán wípé kó lọ sọ fún un. Ó ní Àìsáyà, ìwọ ọmọ Ámósì, ó yá dìde kó o lọ gbéra lọ, kó o lọ sọ fún Síkáyà lórí àkẹ́tì àìsàn tó wà yẹn. Sọ fún un wípé àsìkò ikú ẹ̀ ti tó. Ó jíṣẹ́ fún un bẹ́ẹ̀. Gẹ́lẹ́ torí wípé Àìsáyà ọmọ Ámósì dìde, ó lọ tán. Lọ́nà wá dìde lórí àkẹ́tì àìsàn tó wà. Ló wá gbéra, ó kọjú sí ìgiri, ó bẹ̀rẹ̀, ó sun ẹkún kíkorò. Ó sun ẹkún kíkorò. Bíbélì ní ó sun ẹkún kíkorò. Ó gbàdúrà sọ́lọ́run, ó sọ fún Ọlọ́run kó yí ìpinnu yìí padà kúrò lórí ìhun. Ó fẹnu ara ẹ̀ béèrè nǹkan tó fẹ́. Ó fẹnu ara ẹ̀ kọ̀yìn nǹkan tó fẹ́. Nítorí wípé ó wà lórí àkẹ́tì àìsàn. Ó wò wípé àwọn nǹkan kan wà tóun sì tún fẹ́ ṣe nínú ayé. Wọ́n lè
lè rán èèyàn wá wípé yes àsìkò ikú òun ti tó lóòótọ́ àmọ́ ti tòun ni láti sọ fún Ọlọ́run kóun fi ẹnu ara òun gangan sọ fún Ọlọ́run wípé Ọlọ́run a ní nǹkan tí mo fẹ́ nípa ìrìn àjò ayé tèmi lélẹ́yìí. Ọlọ́run tó dẹ̀bi ni mo ṣe ọlọ́ba Ọlọ́run tó kọ sí Àìsáyà mímọ́ sí wípé Àìsáyà ó yá tún dìde kó o tún tọ̀ Ẹsikáyà lọ kó o wá sọ fún Ẹsikáyà wípé mo ti rí ẹkún ẹ mo ti gbọ́ igbe ẹkún ẹ ti tọ̀ mí wá. Ó ní kó sọ fún un wípé igbe ẹkún ẹ ó ti ṣe kí ni ó ti tọ̀ mí wá igbe ẹkún ẹ ti wá sọ́dọ̀ mi mo ti rí wípé ó pariwo mo ti rí pé ó ń sunkún sẹ́mi Ọlọ́run lọ́rùn mo ti rí wípé ó sọ pé kó wò yí ìpinnu yẹn padà. Ọlọ́run wá sọ fún Àìsáyà wípé ìwọ Àìsáyà Mímọ́s ó yá sọ fún un kó sọ pé mo tún fi ọdún 15 mo tún fi kún ọdún ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí a ti sọ wípé yes àkókò ikú ẹ̀ ti tó àmọ́ torí wípé kò tí ì ṣetán láti kú ó wò pé ìrìn àjò òun sì kù bóun bá tiẹ̀ wà nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run lè yí ìpinnu yẹn padà kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kóun lè ṣe kíni kóun lè dé ìtẹ́ ògo. Ọlọ́run lòun fi kíni o òun fi ọdún 15 òun tún fi kún ọdún ẹ̀ bẹ́ẹ̀ ni. Àìsáyà Mímọ́sí ó padà tọ̀ wá ó ní wípé Olúwa wípé òun fi ọdún 15 kún ọdún ẹ̀. wọ́n fẹ́ mọ díẹ̀ ló ń bí wọn nínú bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mo ṣe o a kò lè mọ̀ ṣe bàbá kí a mọ̀ lè ṣiṣẹ́ bàbá. Àìsáyà Mímọ́sí dùn ó ní wípé Ọlọ́run àsosì tún gbàdúrà Ọlọ́run òun mọ̀ wípé yẹ́ẹ̀sì ó wà lórí ó wà lórí ìtẹ́ Ọlọ́run ó mọ̀ wípé yẹ́ẹ̀sì ó lè sọ ẹkún òun dẹ̀rín Ọlọ́run ó mọ̀ wípé ó lè yí ìpinnu ikú padà kúrò lórí òun. Mo fẹ́ kó o mọ̀ pé ní ìgbà kan wọ́n ti dájọ́ ikú fún ọ wọ́n ti sọ wípé ìwọ náà ti ṣetán láti kú bóyá dókítà ayé ló ṣe tilẹ̀ sọ bẹ́ẹ̀ mo fẹ́ kó o mọ̀ pé dókítà ayé ló sọ bẹ́ẹ̀ yẹn kìí ṣe májẹ̀mú títọ́ Ọlọ́run òun ni wípé láti sọ fún ẹ pé oṣù 6 oṣù 3 òun ló kù fún ẹ lókè pẹ̀ láti kú. Rántí wípé Ẹsikáyà sọ kíni ó yí májẹ̀mú yẹn padà ní kíákíá ó dìde kúrò lórí àkẹ́tì àìsàn bó ti wulẹ̀ kó ṣàìsàn tó bó ti wulẹ̀ kó sọ wípé àìsàn yẹn gbé wọ́n lẹ̀ tó ó sọ fún Ọlọ́run wípé yí ìpinnu yìí padà kúrò ní orí òun ọjọ́ ti tòun kọ́ òun ò ṣetán láti kú. ọ̀rọ̀ mi wá ṣe wọ́n ní kàyéfì. Kàyéfì ńlá ló wá jẹ́ nígbà tọ́lọ́run sọ fún tọ́lọ́run tún rán Àìsáyà ọmọ Ámósì wípé ó yá padà kó lọ sọ fún wípé mo ti fi ọdún 15 kún ọdún ẹ̀. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń join mi lórí program lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìwọ ló gbé mi. Kí ni nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí? Nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí ni wípé nígbà tí à ń wá ojú Olúwa ká máa rántí wípé a ti rí ojú Olúwa a ti rí ojú yẹn a ti bá pàdé àmọ́ n tó ṣe pàtàkì jù láyé òun náà ni ìgbàgbọ́ wa. Nítorí pé tó o bá wà kan tó o bá nígbàgbọ́ tàbí tí Ọlọ́run bá rán yàn sí ẹ wípé nǹkan báyìí tó o bá ní ìgbàgbọ́ ní inú ẹ̀ aláwẹ̀ má jẹ́ kí n tún ẹ jẹ wà kàn pariwo lásán ni o. Àmọ́ n tó ṣe kókó jù nínú ìgbé ayé èèyàn ó ní wípé òun wá ojú Olúwa ní ìgbàgbọ́ pé o ti rí ojú Olúwa o ti bá pàdé o ti gbọ́ àdúrà ẹ̀ àmì ènìyàn kan ló máa rán sí ẹ. Òun ló máa rán sí ẹ láti máa ṣí ẹ létí òun ló máa jẹ́ kó mọ̀ wípé yes òun ti gbọ́ àdúrà ẹ òun ló jẹ́ kó máa mọ̀ wípé yes òun ti gbọ́ ẹkún ẹ. Má jẹ́ kí n tàn ẹ́ jẹ.
ìwọ obìnrin ó wà nílé ọkọ láìmọ̀ iye ọdún kò sí ẹ̀sọ́ lẹ́ẹ̀tì ẹ̀sọ́ tó kò sí ẹ̀ sí ilé ọmọ gan nínú ẹ̀ wọ́n ti wá sọ wípé o lè bímọ àìmọye ìdojúkọ ló ti dojúkọ o sì fi sí ti ẹ̀skáyà ṣàríkọ́gbọ́n ó béèrè nǹkan tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni kí ló dé tí wọ́n gan ò wá lè béèrè kó o dìde ó dá mi lójú wípé Ọlọ́run lè ṣe kíni ó lè fi ààyè àfìgbà ọmọ ní inú ẹ̀ wá sì ṣe kíni wàá dọlọ́mọ láyé. ìpele tí mo dé lónìí ọlá Jésù ni ó lè wà nínú ìpele kan máa rántí wípé nípa agbára Ọlọ́run ni máa rántí wípé nípa orí ọ̀fẹ́ ni àmọ́ nígbà tí ayé bá sọ wípé ó tán ìwọ sọ fún wọn wípé kò ì tán nígbà tí ayé bá ló parí ìwọ sọ fún wọn wípé kò ì parí fún wọn nítorí pé májẹ̀mú titọ́ Ọlọ́run ó ní pé kó o wà lórí èrùpẹ̀ kó o ṣe rere májẹ̀mú titọ́ Ọlọ́run ó ní wípé kó o rí àánú májẹ̀mú titọ́ Ọlọ́run ó ní pé kó o wá ojú ẹ̀ májẹ̀mú titọ́ Ọlọ́run ó ní pé kó o bá ojú rere Ọlọ́run pàdé kò dìgbà tó o bá ń sá lọlé oníwá tó ń sá lọlé ẹlẹ́yìn. ó ní a máa rán èèyàn bíi áńgẹ́lì ẹ̀ sí ẹ ní ìgbà tó bá ní ìgbàgbọ́ ní inú ọ̀rọ̀ wọn Ọlọ́run. ẹ̀kẹ́ni nínú ìyan ìlérú ìwọ ni bàbá. Lágboile Onígbàgbọ́ ni ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti iléeṣẹ́ Kaya Radio TV nílùú Accra Ghana Alájò Kaneshi Trotro Station last bus stop Accra ibẹ̀ ni a fìdí kalẹ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi kọ́ńtàtì wa náà ni +233 260 878 860 once again guys +233 260 878 860. bàbá dá mi mọ òní. Ọlọ́run ẹ̀bẹ̀ káwọ́ jò ó má jẹ̀mú àánú ló bá mi dá. mo fẹ́ kó mọ̀ wípé Olúwa ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ dá májẹ̀mú ó ti mú àwọn ẹ̀ ó ti ro ní agbára ó ti mú àwọn ẹ̀ ó ti fi kíni ó ti fi àṣẹ sí ó ti mú àwọn ẹ̀ ó ti sọ di agbára kò dìgbà tó bá ṣe wípé o bá ń kúnlẹ̀ tàbí wípé o bá ń tẹríba fún nǹkan kan kó tó di wípé o nígbàgbọ́ kó tó di wípé o wò pé sádùúrà mi sì ń gbàsà àdúrà ń gbà nítorí pé àṣẹ ti wà nínú àwọn. Àwíjàre màmá kan jẹ́ kí àánú rẹ̀ sògo lórí ayé mi. Àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa. Àwíjàre màmá kan jẹ́ kí àánú rẹ̀ sògo lórí ayé mi. Ará èèyàn sọ fún ẹ pé ò lè lọ́mọ láyé Ọlọ́run sọ fún ẹ wípé ìwọ ò kì í ṣe àìgàn rárá má banújẹ́ má bọkàn jẹ́. Aláàánú. Ènìyàn sọ fún ẹ wípé ò lè kọ́lé Ọlọ́run sọ fún ẹ wípé òun lè pèsè ilé fún ẹ nígbà tó bá ti béèrè ohunkóhun lọ́wọ́ òun. Ọ̀dọ̀ rẹ̀. Ènìyàn sọ wípé ó ti parí fún ẹ Ọlọ́run sọ fún ẹ wípé kò tí ì parí òun lọ́ba tó ń pèsè ìfẹ́ dà. Ènìyàn sọ wípé òun á gbé ẹ ṣubú Ọlọ́run sọ fún ẹ wípé òun á gbé ẹ ró. Àmọ́ n tó ṣe pàtàkì ni wípé máa nígbàgbọ́ ní ìgbà tó o bá ń wá ojú òun Ọlọ́run wípé o ti rí ojú òun Ọlọ́run. Jẹ́ kí àánú rẹ̀ sògo. Tó o bá wá ṣe ẹ̀ mọ ohùn òun Ọlọ́run òun á rán èèyàn tó mọ ohùn tó súnmọ́ òun wípé kan sí ẹ létí kí wọ́n sọ fún ẹ wípé òun ṣe kí ni o òun ti ń gbọ́ ẹkún ẹ gẹ́gẹ́ bó ṣe sọ fún ẹ̀skáyà. Ó rán Àìsáyà ọmọ Ámósì wípé tọ̀ ọ́ lọ sọ fún wípé mo ti ń gbọ́ ẹkún ẹ̀. Mo wá tún fi kíni o mo tún fi ọdún 15 mo tún fi kún ọdún ẹ̀ wípé kò ní í ṣe kíni o bí ó bá ṣe ẹ̀wà kú ó di after ọdún 15 tí mo ti fi kún ọdún ẹ̀ yẹn kó tiẹ̀ tó wá di wípé ó máa kú. Sọmi dọba ní ìró mi o, mánú yóò ju ọ̀rọ̀ mi, bàbá. Àánú gbé mi dìde o. Àánú á gbé ẹrọ nígbà tó bá ń wojú ẹ̀ àánú á gbé ẹrọ nígbà tó o bá rí ojú rere àánú á gbé ẹrọ nígbà tó o bá wà láàyè àánú á gbé ẹrọ nígbà tó bá sọ ẹ́ dọmọ àánú á gbé ẹrọ nígbà tí àjàgà búburúkú tó bá já kúrò lọ́rùn ẹ̀ àánú á wá sọ ẹ́ dọmọ nígbà tí Ọlọ́run bá ṣe kíni tó bá dá ẹ lọ́lá àánú á gbé ẹrọ títí ayérayé débi wípé kò wá sí ẹni tó lè bọ́ sọ ògo kúrò lọ́rùn ẹ̀ láéláé. Lọ́wọ́ bàbá rán. Orí ọ̀fẹ́ lòun rí
rí. Ràn mí lọ́wọ́ bàbá. Tí Ọlọ́run bá ti lè ṣí ẹ níyè wípé àsìkò rèé láti wá ojú òun Ọlọ́run. Ràn mí lọ́wọ́. Orí ọ̀fẹ́ tó wá rí yìí, òun náà ni kó wá lò láti wá ojú Ọlọ́run kó lè bá rí ojú ẹ̀. Wá ojú Ọlọ́run, máa nígbàgbọ́ pé o ti rí ojú ẹ̀. Wá ojú Ọlọ́run, máa nígbàgbọ́ wípé ohun gbogbo tó ń wá ó ti tẹ̀ lọ́wọ́. Ènìyàn lè ṣe kí ni wọ́n lè pa ẹ́ lẹ́kún, Ọlọ́run á pa ẹ́ lẹ́rìn. Máa bá májẹ̀mú kí májẹ̀mú jẹ́. Wọ́n lè máa gbìyànjú láti já ẹ bọ́ lórí àkàsọ̀ ògo. Máa sọ fún wọn wípé Ọlọ́run tó ń dá ẹ á gbé ẹrọ títí dópin. Wọ́n lè máa wò wípé o ò lè jókòó papọ̀ pẹ̀lú àwọn ọmọ aládé. Ìwọ máa jẹ́ kó yé wọn wípé Ọlọ́run ti ṣe ìlérí wípé ìwọ ó jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Ó ní wípé ó máa pa àṣẹ, wàá jókòó sáàrin wọn, wàá máa sọ̀rọ̀ bí ọmọ ọba, wàá sì máa pàṣẹ. Wípé ìlérí yẹn ti dúró fún àwọn àyànfẹ́ tó wá ojú Ọlọ́run tó sì ṣe kíni tó sì rí ojú òun Ọlọ́run. Jésù Kristi dákú sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ o. Bí ó bá ti rẹ̀ dákú sọ ẹkún mi dẹ̀rí o. Atún ní ìgbà dákú wá sẹ́kún mi dáyẹyẹ o. Atún ní ìgbà mọ́mọ́ ṣe jákọ́ tí kò tì mí o. Tí ẹ bá fẹ́ mọ ibi tí mo ti mú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ, Genesis chapter 12, yes, ọbẹ̀ ni mo tún wọ̀ lọ. Ibi mo ti mọ́rú àkọ́kọ́ sọ. Bàbá Fàdúrà. Isaiah 38 verse 1 to 6. Ọmọ Fàdúrà pọ̀ mí lé. Ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara ṣe mí lógo. Bàbá Fàdúrà pọ̀ mí lé. Ọmọ Fàdúrà pọ̀ mí lé. Ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. Akọ ọjọ́ ìsinmi, akọ ọjọ́ ìsinmi, akọ ọjọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ akọ́dọ̀ ọba ṣẹ̀dáyé. Mo kí gbogbo àwọn tó ń ṣe ọjọ́ ìbí lónìí pátápátá wípé happy birthday, happy birthday, happy birthday. Long life and prosperity in Jesus' name. Wá ṣe mí lógo. Bẹ́ẹ̀ náà ni mo tún kí gbogbo àwọn tó ń ṣe ayẹyẹ ìgbéyàwó lónìí. Wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba akọ́dọ̀ ọba ṣẹ̀dáyé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òun náà ni a máa ṣe láyé. Asọ̀rẹ́ kiri lọ́ọ̀lọ́run. Mo kí gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Ghana pátápátá wípé a kú ọjọ́ ìsinmi èní o. Ẹ̀yin tí kò wá sí mo kí yín o. Ẹ̀yin tàkírá mo kí yín. Gbogbo ẹ̀yin tèmi ní sẹ́kùn kọ́ mo kí yín. Ẹ̀yin tí túdù báwo ló ṣe ń lọ? Bóyá mo kí yín. Mo sọ wípé àìkò. Níwájú ìtẹ́nu mo dúró. Jẹ́kánú mi ṣe ọ́. Kaya rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí alájọ Kaneshi trotro station last bus stop Accra Ghana ibẹ̀ ni ẹ ti ń gbọ́ mi tí a ti ń rọ̀ bí òjò tí a ti ń dá bí ọ̀wẹ̀ látàárọ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdùn ni mímí ìsàìmọ̀ fọlọ́kọ. Bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà, orúkọ mi Olubisi ọmọ bíbí Akinloye Ìkòyí ẹ̀sọ́ ọmọ àsọ̀tún sòsì mọ̀ bàbí kan jẹ́. Olóore ọ̀fẹ́ jùlọ. Kò sẹ́ni tó lè gbà, kò sẹ́ni tó lè dá lọ́lá. Kọ́kọ́rọ́ ilé ọlá ọwọ́ ẹ̀ ló wà o. Gbogbo ọlá, gbogbo ọrọ̀, gbogbo àṣẹ àtọ̀dọ̀ rẹ ni. Dákun wá fàyè mi ṣe yanu lójú ọjọ́ o. Ayé mi kò kìkì ògo rẹ. Bàbá Jèhófà, ọba tí kò gbójúlé. Ọba ńlá ni, ńlá ni. Bàbá Jèhófà, ọba tí kò gbójúlé. Ọba mi tún gbàgbà lágbà lọ́wọ́ alágbà nígbà tó bá lágbo lọ́wọ́ alágbà pọ̀ lọ́wọ́ alágbà ní bàbá ayọ̀nilẹ́gbò. Ọ̀nìgbà ni tí ayé ń sáyà o. Bàbá Jèhófà, ọba tí kò gbójúlé. Gbàmí lágbà tán mo bẹ̀rẹ̀. Bàbá Jèhófà, ọba tí kò gbójúlé. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Bàbá Jèhófà, ọba tí kò gbójúlé. Ẹ̀mí àwọn àpò
àpọ́stélì. Ọlọ́run ayérayé gbà mí o. Gbà mí Lágbàtí bàbá. Gbà mí wọ mo gbójúlé o. Gbà mí tí ayé ń sáyà o. Ó má gbà mí kò sẹ́ni tó lè ga ìgbàlá. Is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260 878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. Onílé orí òkè torí pẹ́kun àwọn ẹyẹkẹ́yẹ. Pátá 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 pátápátá pèrè ọ̀làkèrègèdè ògo bàbá mi ọ̀fi jọ̀nà jọ́gbọ̀n èṣù mọ́lẹ̀. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jẹ̀ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ẹni rọ́bà mi lọ́ba ń pa ọjà rẹ̀. Ọkọ mi o. Àjọgbà Jésù ó pọ̀ lẹ́jọ́ Jídé àjọgbà Jésù mo ti rìn ìjà rẹ̀ ẹ̀gbọ́n mi happy Sunday happy Sunday happy Sunday. Bàbá mi ní ọ̀rọ̀ gọ̀jígọ̀ gígọ̀ 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 gígọ̀. Tọ́ra jìgìjìgìjìgì dẹ́rù wọ́n lọ̀tẹ̀. Apálá tó ní ilé ayé. Ẹgbẹ́ mi ò gbé o. Bí ìbá ti kì ọ́ bàbá mi elétí ọ̀fẹ́. Ẹ̀yin tèmi mo mọ̀ wípé ń gbádùn orin yìí gan ni bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ wípé mo sọ pé màmá ṣe kí ni o màmá fàsìkò orílẹ̀ díẹ̀díẹ̀ mo fẹ́ kẹ́ jó kẹ́ yọ̀ happy Sunday happy Sunday akọ́jọ́ ìsinmi ẹ̀mí wa ṣe pípẹ́ lágbára lọ́wọ́ ọba akọ́dàbà ṣẹ̀dáyé. Bí ẹ bá ń gbọ́ mímọ́ mímọ́. Tí ó ṣe bí àdánkọ́ ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan wàláì. Light up your day Accra lawa let them know come on. Bí ẹ bá ń gbọ́ ògo ògo. Bí ẹ bá ń gbọ́ ògo ògo. Movement. Ẹ mọ yẹn sọ̀tún ẹ mọ yẹn sọ̀sì. Mo fẹ́ kó mọ̀ wípé ibi tó o gbà kọjá o làwọn kan gbà kọjá o ìwọ kan gbà á láyọ̀ àtàláfíà o délé o tún jẹ o tún mu nígbà tó ti ilé ìjọsìn dé ibẹ̀ yìí làwọn kan gbà tó ṣe wípé wọ́n sọdá lọ sọ́run alákejì ó rí wípé ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Àánú tí wọ́n rí gbà yìí ó yẹ kó o fi mọ rírì oore tọ́lọ́run ṣe wípé o wá ojú Ọlọ́run o rí ojú Ọlọ́run Ọlọ́run bá ẹ pàdé o rà àánú gbà orí ọ̀fẹ́ tó rí yìí ó yẹ kó o mọ rírì oore nínú oore tọ́lọ́run ṣe fún ẹ. Ogun èṣù náà wọ́mú. Mo tún wí ogun ọ̀tá ẹ wá bí ìgbà lọ. Ló jẹ́ wípé kò sí bàbá ayé. Bẹ́ẹ̀ ni náà kò sí ìyá ayé. Mi ò bá wọn gbẹ́bọ̀ ọ̀run. Mi ò bá wọn gbẹ́bọ̀ òru. Mi ò bá wọn
you jàre bàbá mi Apostle David Ayeni. Orin àgbọ́túngbọ́, orin àgbọ́sọgbánù ni, orin àdúrà láàárọ̀ kùtùkùtù ni. Apostle David Ayeni, more anointing bàbá mi. Oya o, oya o, oya o, sọ̀rọ̀, ẹ káre jàre, ọmọ ọlọ́jọ́ bí, káre, ọba àwọn ọba, ọlọ́run àwọn ọlọ́run, oya, oya. Ẹ̀yin tèmi ní Naija, oya, like, comment. Oya. Jẹ́ kí n ṣe mọ ibi tó ti ń ṣe kí ni tó ti ń bá mi sọ̀rọ̀ gan. Mi ò gbọ́, abẹ́, yá lọ nà, ọlọ́run, kábíyèsí, mi ò gbọ́, ọmọ mi. Gbogbo ẹ̀yin tèmi ní Naija. Ọmọ Jésù ó yá ká lọ. A kú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo ṣe jọ, mo ṣe yọ, mo ṣe ṣayẹyẹ gẹ́gẹ́ ọpẹ́, níjọ ọpẹ́, kárí ọpẹ́, ṣòmọ̀rú ẹ̀, mo ti ná lọ́rùn lẹ́yìn. Ṣòmọ̀rú ẹ̀, mo ti ná lọ́rùn lẹ́yìn. Ẹ̀rù ò bà mí, àyà ò fò mí. Bí mo ṣe ń gbé bàbá ló ń jà mí síre, ló ń jà mí síre. Wájú mi ló wà, ẹ̀yìn mi ló wà, ọ̀tún mi ló wà, òsì mi ló wà. Mo ṣe bẹ́bẹ́, bẹ́bẹ́ nínú ayé mi, bàbá rere, bàbá gbà, bàbá gbà, bàbá gbà, bàbá rere, bàbá gbà, bàbá gbà, bàbá gbà, bàbá rere, bàbá gbà. Ó ṣe, ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá mi àgbàlagbà òye. Mo ra bàbá, rábàbà ní gbangba ní kọ̀kọ̀, kò sí ti tọ́jú Ọlọ́run. Ṣé wò ní jó? Ìmọ̀ ni bàbá mi, Ṣé wò ní sọpẹ́ fọlọ́run? ìmọ̀ ni bàbá mi, Ó yá tètè bẹ̀rẹ̀ sí ní yìn. ìmọ̀ ni bàbá mi. Mo fẹ́ yẹ sí. Kó o lè bá a mọ̀ pé arúgbó ọjọ́ nìkan ni ọpẹ́ yẹ fún. Wọ́n yin Elédùmarè tó dá ẹ sí. Tó o bá ti wà lórí line, ẹ máa comment. Jẹ́ kí n máa mọ bí o ti ń pè, jẹ́ kí n máa mọ bí tó o ti ń comment gangan. A kú ọjọ́ ìsinmi. Máyà Sánsá, mo gbọ́ mo branch, àwa ò ṣe yẹn jọ. Iléeṣẹ́ Kaya Radio TV láwà. Alájọ Kàndéṣì Trotro Station last bus stop Accra Ghana. Ibẹ̀ la tẹ̀dó sí. Light up your day. Accra láwà. Ẹ wá wo oore tí Ọlọ́run ṣe láàyè mi. Come and see what I... Bàbá kan ló dé chọ́ọ̀chì lọ́jọ́ sí. Bó ṣe dé chọ́ọ̀chì ló bẹ̀rẹ̀ sí ní jó. Ó yin Ọlọ́run. Àkọ́bí ọmọ ẹ̀ ọpẹ́ dẹ̀ ni. Ló bá ní Ọlọ́run jọ̀ọ́ wá gbọ́pẹ́ mi. Mo ti wá ojú ẹ̀ mò ń wá. Àní kò wá gbọ́pẹ́ mi, wá gbọ́pẹ́ mi. Lọ́lọ́run bá rán wòlíì sí. Ó ní ẹ bá mi sọ fún un. Wípé sọrántí wípé ọmọ tó bí ọpẹ́ ló sọ. Ìjẹ́ tó mú bá gba ọpẹ́. Ṣé kò ní sọ wípé òun dájú? I was nobody. Òun ò sì fẹ́ ya ọ̀dájú o. Kó máa la àwọn ọ̀rọ̀ ẹ̀ tó bá ń sọ. Bí bàbá yìí ṣe yí òun padà nìyẹn. Bàbá ní ọ̀dà Olúwa, mo mú ìyìn wá fún ọ, mo mú ọpẹ́ wá fún ọ, mo mú ògo wá fún ọ, mo mú agbára wá fún ọ. Fún ohun rere àtààbò tó o fi ń bò mí. Lọ́lọ́run bá tún rán wòlíì sí padà. Ó ní kó sọ fún un pé mo ti gbọ́ àdúrà ẹ̀, mo sì ti gbọ́ igbe ẹ̀, ó ti wá ojú èmi Ọlọ́run, ó sì ti rí ojú mi. Abọ́ni wípé bànújẹ́ ò sí fẹ́ ni eyín ẹ̀ ta jáde. Ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ. Ṣèyí Michael, ọ̀ya lẹ́dẹ̀ẹ́nù já wọn sí jàre.
kọ́míkọ́mí lórí ń kọ sí wa. ẹni mọ̀rú ẹ̀ kò súnmọ́ bí kájọ mú kúlùmù kẹ̀kẹ́ àwa la nílò àwa la lédè àwa la níjọ àtòrin. ṣèyí dé ẹlẹ́yọ ẹ̀yọ lórí wa. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó kì í ṣe yìí orí pípé. agbẹ́rẹ́dẹ́ olóyin mọ́mọ́ olúwa ló fi yẹn rán wa. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó kì í ṣe yìí orí pípé. bó ṣe ń dún bó ṣe ń lọ àwa kọ́ Elédùmarè ni. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó kì í ṣe yìí orí pípé. bí mo ṣe jù lógo ni ẹ̀yin tèmi ṣe ń gbádùn mi. ẹ wá wẹ̀rẹ̀ wá ẹ̀sìn tó kì í ṣe yìí orí pípé. wàá jójojo wàá jójojo wàá jíjó ọpẹ́ o. tí bàbá ẹ̀ lálejò wá jó. a kú ọjọ́ ìsinmi mo kó nílé mo kálejò pátápátá wàá jójojo. mo gbọ́ ẹ̀yin ọmọlẹ́yìn Jésù tẹ́ ń wá lẹ́mìí àtòtítọ́ gbogbo yín pátá ni mo kí wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kọ́dá ṣẹ̀dáyé bọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé. ẹ jẹ́ ká wá ojú Ọlọ́run ẹ jẹ́ ká rí ẹ jẹ́ ká rí ojú ẹ̀ nígbà tí a lè rí ẹ jẹ́ ká pè é nígbà tó wà nítòsí elétí lu kára bí ajere ni kò sí ibi tó wà àti ò ti gbọ́gbe wa kò sí ibi tó wà àti ò ti gbọ́ ohùn wa báwa ò bá tiẹ̀ ti wulẹ̀ gbọ́n ohùn ẹ̀ á rán àwọn ènìyàn ẹ̀ tó ń pè é lẹ́mìí àtòtítọ́ àwọn wòlíì mímọ́ á rán wọn sí wa wípé ẹ sọ fún un wípé àdúrà ẹ àti gbé ẹ ti ṣe kí ni o ó ti tọ̀ mí wá èmi ti gbàdúrà ẹ mo ti gbọ́ ẹkún ẹ mo ti gbọ́ àròyé ẹ. tó bá ṣe mí ní ìwọ gangan àbíjọ bẹ́ẹ̀ bí kò tó. kò sáyẹ̀ fún dọ́nùmẹ́ǹt. no time to share time o. ẹ̀yọ́ ṣèyí Michael ti dé. my time has come everyone rejoice. Ọlọ́run ti mú gbà rere dé. ayé àtọ̀run yóò bá wa yọ. ìgbà rere ti dé fún ẹ kò sẹ́kún fún ẹ mọ́ kò sí ìbànújẹ́ mọ́ everyone rejoice. ìbànújẹ́ àtọ̀fọ̀ ti lọ. my time has come everyone rejoice. ohun táyé rò pé yóò jẹ̀kún fún ẹ ńkọ́ Ọlọ́run ti mú kúrò nínú ìrìn àjò ẹ nítorí pé wọ́n ti wá ojú Ọlọ́run o sì ti rójú ẹ̀ o ti rí àánú ẹ gbà kó o kàn máa jókòó máa yọ̀ lókù wá fẹ̀mí ìmoore hàn o. ọpẹ́lọpẹ́ rẹ. Ọlọ́run ọba jó ìbílẹ̀ sẹ́nu ẹ̀bùn. ọpẹ́lọpẹ́ rẹ. ojú Ọlọ́run nìkan ló dùn wá nínú ìrìn àjò nínú ayé tó o bá wó sọ wípé o fẹ́ try láti wojú rere èèyàn aláwẹ̀ wọn já ẹ sí kọ́tà tó má gbìyànjú ẹ̀ rárá ẹnìkan ṣoṣo tó o lè wá ojú ẹ̀ tó o lè rí ojú ẹ̀ tó lè dá ẹ lóhùn tó lè bá ẹ pàdé òun gangan lọ́lọ́run àti wá ojú ènìyàn ó léwu gidi gan nítorí wípé ìrìn àjò tí o ò fẹ́ rìn ni wọ́n á mú ẹ rìn ìrìn àjò tí ò yẹ kó o rìn ó ń lọ mi ènìyàn mú ẹ rìn àmọ́ tó o bá wá ojú Ọlọ́run tó o rí ojú Ọlọ́run á mú ẹ rìn ìrìn àjò wọ inú ògo sínú ògo lọ ni. Lórí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. ìwọ nìkan ni mo ní Ọlọ́run ẹlẹ́dàá mi ìwọ nìkan ni mo ní ìrìn àjò bọ́ sínú ògo òun lọ́lọ́run máa mú ẹ rìn má ṣe gbẹ́kẹ̀lé ayé àtohun tó wà ní inú ẹ̀ kó o mọ̀ bá a ṣubú. ni mo ṣe ń kẹ́pẹ́ ọ́ o ṣe mo dúpẹ́ tó ń gbọ́ àdúrà mi gangan. Jehovah Jireh ebu God ọba ní bani tí ń bá ní gbẹrù ẹni ni. o ṣe mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. Ó ṣe mo rí àánú gbà. o ṣe mo rí àánú rẹ̀ gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o. Nítorí kì í ṣe gbogbo
sọ pé ó ṣàánú fẹ́ni tí wọ́n yóò ṣe àánú fún. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. torí kò fẹ́ kọjú sẹ́lòmíràn o bàbá má kọ̀yìn rẹ̀ sí mi. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. bàbá jẹ́ kí n rí àánú gbà o èmi pẹ̀lú àwọn tó fẹ́ tèmi. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. àpótí ẹ̀rí tó gbà wúsà o ó sọ ebè di edomudo lówó. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. ọ̀nà ara lọ́lọ́run wà gbà ṣiṣẹ́ rẹ̀ nínú ayé. ẹ̀yin tèmi bàbá dógún ọdún dandan ni kó pé bàbá dógbọ̀n oṣù ó di dandan kókó. ogun ìgbìlẹ̀ ṣí. gẹ́rẹ́gẹ́rẹ́. bàbá jọ̀wọ́ wá. òní ti ń lọ nínú ọjọ́ náà lélẹ́yìí. àánú fún. nítorí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú. ó pọ̀ jù yẹ́yẹ́ alájì sáfihàn ọmọ ọlápàdé ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ẹ jí lójú oorun má sùn àsìkò tó. kọ́kọ́rọ́ ìgbéga tọ́lọ́run fún mi. èṣù lè gbà èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láéláé. kọ́kọ́rọ́ oríire tọ́lọ́run fún mi o. èṣù lè gbà. wọ́n ti sọ fún mi nílé agbára pé kí n máa yọ ọwọ́ mi wò àkókò ti tó. ẹ mú wọrí ẹ̀yin tèmi alájì sáfihàn ọmọ ọlọ́pàdé ń bọ̀ ó ń bọ̀ wá fún yín ní kíni o. àmọ́ yẹ bọ̀ lápò ẹni ṣe dúdú ni àbí funfun mi ní sọ. You are the Lord, that is your name. You will never share your glory with anyone. You will never share your glory with anybody. Almighty God, that is your name. Ìwọ tó o bá máa ń tẹ̀ láwọn prógráàmù wa kọ̀ọ̀kan tó mọ̀ máa rọra ṣe kí ni tó mọ̀ yìí pé lọ́jọ́jọ́ ìsinmi àwọn ètò kan ṣe pàtàkì tó ṣe wípé o máa ń gbọ́. Rọra mọ́ kọ́mẹ̀ntì wípé lẹ́yìn ètò yìí prógráàmù báyìí ló ń bọ̀ láti ẹnu Alhaji Sáfìn Ọmọlápàdé. Ìwọ tó o bá gbà ẹ̀bùn pàtàkì wà nílẹ̀ fún ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Happy Sunday, happy Sunday, happy Sunday, happy Sunday, guys. Ilé-iṣẹ́ Káyà rédíò TV ni ẹ ti ń gbọ́ mi báyìí alájò Kaneshi Trotro Station last bus stop Accra Ghana ibẹ̀lẹ̀ ti ń gbọ́ mi. Bóyá ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ polówó orin tàbí ẹ ṣe ṣe advert. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè wá náà ni +233-260-878-860 +233-260-878-860. Ẹ kàn sí iléeṣẹ́ Káyà rédíò kẹ́ lè jẹ gbádùn wa. Mo máa ń jẹ́ kó yé yín wípé ojúkọ́ la fi mọbẹ̀ tó ní magí àfi tá a bá mọbẹ̀ yìí tá a bùlà nínú ẹ̀. Ájì Alukuman Ahmed ọmọ Ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ò rọ bàtà ẹ bá mi sọ fún wọn ìran àgbẹ̀dẹ tó bá rọ bàtà kó jáde kó wá sọ fún mi ná. Iléeṣẹ́ Kéké fashion mo fẹ́ mi ìfẹ́ polówó ọjà lónìí ẹ ti mọ̀ ọjọ́ kíní ń bẹ o ọjọ́ ajé ń bọ̀ ó dọ̀là ẹ má bá mi pàdé lórí ètò ọjọ́ ajé. Àmọ́ wọ́n tó o fẹ́ rán báyá Kéké fashion Kéké collection àwọn náà ni ó pọ̀ jù wọ́n ṣe tọkùnrin wọ́n ń rán tóbìnrin all over the world wọ́n distribute ẹ̀ káàkiri ẹ máa gbádùn wọn tẹ̀ jẹ́ máa ṣe kí ni ẹ máa jàǹfààní. Tó o bá ṣe ẹ̀fẹ́ ká àdìẹ sí WhatsApp tó ṣe pé wọn náà fẹ́ máa ṣe bísínẹ́sì nípa ẹ̀ nítorí pé tó ń wá lọ Sókótó wà ní kíni ó wà létí Sòkòtò ẹ. Ṣèyí mi Michael ló ń pa dán. Ìwọ kan sí wa ní iléeṣẹ́ Káyà rédíò a máa àdìẹ sí group. Ìjọba ti ń kọjá bọ̀ látọ̀hún. Kò ní ìdí kò ṣe mo fẹ́ lọ diaspora mo fẹ́ lọ gbá mo fẹ́ lọ wo mo fẹ́ lọ gbá wọ́n lọ mọ́ dààmú ara ẹ. Ohun tó ń wá lọ Sókótó ń bẹ létí Sòkòtò ẹ. Ìwọ ṣàkẹ́ṣe kí ni o ìwọ kàn sí wa ní iléeṣẹ́ Káyà rédíò a máa àdìẹ sí group select àwọn nǹkan tó o fẹ́ lóríṣiríṣi lọ́wọ́ kan bí wọ́n bá ṣe ń gbé e dé wọ́n á pè ẹ̀ wá gbẹ́rù tiẹ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́lọ́run ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bá mi ṣe. nítorí pé gbogbo ìmọ̀ ta lórí mi ó ti sọdá sàn ohun táyé ti rò wípé kò lè ṣe. Ẹyẹ tí ó ṣe bí àdẹ́nu ẹ̀ á ṣẹ̀jẹ̀ o ẹ tíra ẹ ní kó dorí kodò wò kó wá ṣẹ̀ṣẹ̀ bí àdánkárí fún ìṣẹ́jú bíi péréte náà. lórí mi ó ti sọdá sàn ohun tómi ò bá ní bọ́ nídìí ẹ̀ kó bọ́ lẹ́nu ẹ̀ kó wá sọ fún mi. Káyà
Radio TV. Walai. Light up your day. Accra Lawa. Happy Sunday, guys. Èmi ti kẹ́rù sọ́kọ̀ báyìí o wẹ́rẹ́wẹ́rẹ́ mò ń sọ wípé ò ń dìlé bọ̀ díẹ̀díẹ̀ o. Ó kí gbogbo àwọn tí a jọ ṣe ètò lónìí pátápátá látòrí Aláàjì Sáfihàn ọmọ Lápàdé. Ọlọ́run fún mi o. Bákan náà ni mo tún yà bàrá. Mo kí sìstá mi, màmá mi, Olúwabùnmi, Madam Sterling Olúwabùnmi. Ọmọfẹ́ òye ibi ojúmọ́ ti mọ́ wá sáyé. Kọ́kọ́rọ́ ilé tuntun tọ́lọ́run fún. Olúwa tóbi lọ́ba àfàbàkúpẹ́. Ajia Masurat. Ades baba Mr. Portable. Kó sáìbà ọmọ Ghana tó mòye. Bàbá mi afẹ́fẹ́ ọmọ májẹ̀mú. Àwọn ti Káyà rédíò. Gbogbo wọn nìyẹn o. Ó lẹ̀ ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìwọ ló pọ̀. Igwe Pàkúpẹ́ wàláì ó pọ̀ jù jàre. Ogun yín pátá ni mo kí. Ọwọ́ tó. Bẹ́ẹ̀ bákan náà ni mo tún yà bàrá. Mo ṣe kábíyèsí sọba láàfin onífìtì ìlú Èkó nífin mo ṣe kádé ó pẹ́ lórí bàbá. A kú ọjọ́ ìsinmi. Irúkẹ̀rẹ̀ á jẹ́jẹ́jẹ́ àdókìní lágbára lọ́wọ́ akọ́dọ̀ọba ṣẹ̀dáyé. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdùn ni mímí ìsàìmọ̀ fọlọ́kọ lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ sọ ọmọ asọ̀tún sọ̀sì mọ́ bàbí kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dán wò ẹ̀yin lójú Elédùmarè ni. Àdúrà kan wà tó ṣe pé mo máa ń gbà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹbí mi ẹni báwo mo ṣe máa ń gbà á. Mo máa gbà wípé lágbára lọ́wọ́ ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dáyé ẹrù kan wà tó ṣe pálábí amọ̀ òkìtú wò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba wọn ò ní gbé ká ẹ mọ́lé wọn ò ní gbé káwọn òbí tèmi náà mọ́lé láṣẹ Elédùmarè ọba kọ́dà ṣẹ̀dáyé. Ó tún di ọjọ́ mẹ́jọ ní ìgbà tẹ́ máa gbọ́ mi lórí ètò kíni o lórí ètò Lagboile Onígbàgbọ́ láti iléeṣẹ́ Káyà Radio TV òun náà lẹ́tì máa gbọ́ wa tá a fìdí kalẹ̀ sálájọ́ Kaneshi trot station last bus stop Accra Ghana bíbá yìí. Ọba tó mú inú mi dùn. Ire lójú owó ń rí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ire lójú wa máa rí o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní kábàámọ̀ ojú yín ò ní fọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹrù tí ò kìí ṣe ti yẹn ayé ò ní dìlé yín lórí láṣẹ Elédùmarè ọba kọ́dọ̀ ọba ṣẹ̀dáyé tó ó dàbọ̀ ná ó tún dọjọ́ mẹ́jọ àwọn kí n tó wá lọ ẹ jẹ́ kí n máa fi léyìí ṣe ìlọ́ná. Ọba tó mú inú wa dùn. Kábíyèsí o ọba tó jọba lọ ènìyàn polongo máa polongo aláàánú mi torí pé kò dáwọ́ dúró. Ó ṣe bẹ́bẹ́ nínú ayé mi. Almighty God, you are great. Owó tó gbé ayé mi dùn.